Ẹ kú ojúmọ́ ò níbi gbogbo tẹ́ ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa káàkiri àgbáńlá ayé o. Àwọn àtúpalẹ̀ ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa tòní, òun náà ló máa jáde eléyìí tí a fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣe àtúpalẹ̀ gbèsè etígbọ̀nyín aráalé o, kẹ́ ẹ lè ní àǹfààní láti mọ àwọn nǹkan àti bí nǹkan bó ṣe dé dúró sí lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa. Olúṣọlá Olómiọgbọ́n lórúkọ tèmi o. Ó yá bàbá ti débi iṣẹ́ ṣíṣe là á ṣe é, àdébi iṣẹ́ mọ́ ṣe àgbọ̀ lẹ́ni. Nínú ìwé ìròyìn Silent Times láàárọ̀ òní yìí, ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ààrẹ olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ máa ti sọ wípé orílẹ̀‐èdè Nàìjíríà orí ẹ̀ tu ìbọn eléyìí tí ó lè dún gbàmù lẹ́sẹ̀kẹsẹ̀. Òun náà ni gbogbo wa máa jókòó lé tá à ń fẹ̀mí ara wa wéwu látàrí bí nǹkan bó ṣe le gógó àti ìdojúkọ àwọn aráàlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun náà ni ààrẹ Ọbásanjọ́, ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló máa sọ pẹ̀lú gbogbo ìlàkọjá àti ìlàlórí tí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fojú winá rẹ̀. Ọbásanjọ́ ló sọ eléyìí níbi tí wọ́n ti ń ṣe àfilọ́lẹ̀ ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tó wáyé lọ́jọ́ Ẹtì Friday látọwọ́ Délé Mọ̀hámọ́dù. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bí orílẹ̀-èdè China bí wọ́n bá lè gbé ìgbésẹ̀ lójúnà láti lè gbé àwọn èèyàn tí wọ́n tó 500 mílíọ̀nù èèyàn tí wọ́n gbé wọn kúrò nínú ìṣẹ́ àtòṣì. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó jẹ́ kó lè rọrùn fún orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kí àwọn náà kí wọ́n lè ṣe irú eléyìí, kí ìṣẹ́ àtòṣì kó lè dohun àfìsẹ́yìn tegun fìṣọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ọbásanjọ́ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé ìròyìn Silent Times tó gbé jáde láàárọ̀ òní wípé bí gbogbo àwọn ènìyàn bí wọ́n ṣe ń wá ìyànjú sí ìṣẹ́ àtòṣì àti ibi pípa fún àwọn èèyàn wọn káàkiri ilẹ̀ adúláwọ̀. Ó sọ wípé ètò ẹ̀kọ́ ló gbọ́dọ̀ jẹ́ nǹkan gbòógì lára àwọn nǹkan tí a máa fi lé ìṣẹ́ àtòṣì kúrò lórílẹ̀‐èdè wa Nàìjíríà, wípé ètò ẹ̀kọ́ náà ni ó jẹ́ irinṣẹ́ gbòógì tó ń lé ìṣẹ́ àtòṣì kúrò. Ọbásanjọ́ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gẹ́gẹ́ bí aṣáájú lórílẹ̀‐èdè Nàìjíríà, oníkálukú wa báyìí náà ni wọ́n ní ipa rere láti kó láti lè gbójúmọ́ àwọn ìlàlórí táwọn ènìyàn tí wọ́n ń dojúkọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé nínú gbogbo tá à ń ṣe nílé ayé yìí, a gbọ́dọ̀ ní aṣíwájú rere o. Bàbá ti ní àwọn aṣíwájú rere, àwọn aṣíwájú rere yìí gangan náà ni wọ́n lè fi nǹkan rere lélẹ̀ fún àwọn ọmọ ẹ̀yìn wọn tí wọ́n sì máa gbìyànjú láti wá gbogbo èròjà tí yóò mú àwọn ọmọ ẹ̀yìn wọn kúrò nínú ìṣẹ́ àtòṣì. Ẹ wò ó, ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló máa ti fọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ̀yin náà ẹ jí gìrì o, tí orílẹ̀‐èdè China tí wọ́n bá lè ṣerú eléyìí tí gbogbo nǹkan tó sì ṣẹnu ré papọ̀ fún àwọn ọmọ orílẹ̀‐èdè China, ẹ̀yin náà ó jẹ́ kí nǹkan lè ṣẹnu rere fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà, wípé ìlàlórí yìí ń pọ̀ jù fún wọn. Nínú ìwé ìròyìn Punch láàárọ̀ òní yìí, àwọn mọ̀lẹ́bí, àwọn òbí, àwọn èèyàn tó wà nínú iṣẹ́ ọmọ ogun orílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n máa ti sọ̀rọ̀ tí wọ́n sì ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà wípé ẹ yéé fi àwọn ọmọ wa àti àwọn èèyàn wa ẹ yéé fi wọ́n ṣe ètùtù àti ìrúbọ fún orílẹ̀‐èdè Nàìjíríà mọ́ o, pẹ̀lú bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ń pa àwọn ọmọ ogun orílẹ̀‐èdè wa Nàìjíríà ní ìpakúpa ní apá àríwá ìlà oòrùn ilẹ̀ wa. Òun náà ni wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé lóòótọ́ àti lódodo àwọn wọ̀nyí ò ní wọ́n nífẹ̀ẹ́ orílẹ̀‐èdè wọn tí wọ́n sì ń ṣiṣẹ́ takuntakun, ṣùgbọ́n ìpakúpa òun náà ni wọ́n máa pa wọ́n tí wọ́n sì ń fi ẹ̀jẹ̀ wọn ṣòfò. Àwọn mọ̀lẹ́bí yìí, ìkan lára wọn ló máa bá ìwé ìròyìn Punch
ló mà bá wọn sọ̀rọ̀ ní ọjọ́ sátidé àbámẹ́ta òní yìí. Òun náà ni ìròyìn òun náà gbé jáde nígbà tí àwọn ikọ̀ agbéròyìn ìwé ìròyìn Punch tí wọ́n ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí òun náà lọ́tọ̀ọ̀tọ̀. Òun náà ni wọ́n ti pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìpè kí wọ́n dìde kí wọ́n sì jí gìrì o, kí wọ́n wá àwọn ọgbọ́n àtinúdá míì lójúnà láti lè kojú àwọn agbésùmọ̀mí àti wípé ìgbáyégbádùn àwọn ọmọ ogun ó gbọ́dọ̀ jẹ wọ́n lógún. Wọn ò gbọ́dọ̀ wí pé nítorí wọ́n jẹ́ ọmọ ogun àwọn náà ni wọ́n ti tójú bọ́ fún ara wọn. Ó jẹ́ kí wọ́n lè bójútó ìgbáyégbádùn wọn. Àwọn mọ̀lẹ́bí ọ̀hún náà sọ nínú ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n ń bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Ajé Monday níbi tí àwọn agbésùmọ̀mí tí wọ́n kọlu ibùdó àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó wà ní agbègbè Mátẹ̀ ní ìpínlẹ̀ Borno, eléyìí tí wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ ogun márùn-ún kan lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí wọ́n ya lu ibùdó àwọn ọmọ ogun. Ó sọ nínú ọ̀rọ̀ wọn wípé ikọ̀ Boko Haram ni wọ́n wá ti nágbára débi wípé ibùdó ọmọ ogun òun náà ni wọ́n lè ya wọ̀ lásìkò tó bá wù wọ́n. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ní òwúrọ̀ ọjọ́ Ajé Monday òun náà ni wọ́n ya wọ agbègbè òun náà tó sì bá àwọn ọmọ ogun òun náà tó bá wọn lójijì. Nínú àtẹ̀jáde tó tọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ alukoro fún àwọn ọmọ ogun lórílẹ̀‐èdè wa Nàìjíríà Major General Marcus Ganye nínú àtẹ̀jáde òun náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lóòótọ́ ni àti lódodo wípé ìkọlù ọ̀hún náà ló wáyé ní ọjọ́ 12 oṣù táwà nínú rẹ̀ tí ń ṣọjọ́ Ajé Monday níbi nǹkan bíi aago 3 òru ilé tí àwọn ikọ̀ agbésùmọ̀mí tí wọ́n ṣe ìkọlù sí àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn mọ̀lẹ́bí wọn ti ń wá ń pariwo síta wípé ẹ yé fi ẹ̀mí àwọn èèyàn wa ẹ yé fi wọ́n ṣètùtù tàbí ìrúbọ fún orílẹ̀-èdè Nàìjíríà yìí mọ́ o. Ẹ gbìyànjú ẹ wá ìgbáyégbádùn wọn nítorí ìpakúpa tí àwọn agbésùmọ̀mí tó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n dẹ̀ ń gbájúmọ̀ láti pa wọ́n ní ìpakúpa báyìí. Ọ̀rọ̀ lórí ètò ààbò náà mo wà nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ òní yìí. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ wípé kò ní sú òun bẹ́ẹ̀ ni kò ní rẹ̀ òun láti máa tẹ̀síwájú láti lè rí wípé ètò ààbò fẹsẹ̀ múlẹ̀. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ṣetán láti tún pèsè ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìjà ogun fún àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà àti pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùdó wọn láti lè jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa lórílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ní apá àríwá ilẹ̀ wa. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ló máa ń sísọ lójú eléyìí nínú ìpàdé eléyìí tó ṣe pẹ̀lú àwọn lẹ́kàn ní ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà nínú ìpàdé tí wọ́n ṣe nílùú Àbújá òun náà lánàá òde òní yìí láti lè gbájúmọ́ àwọn nǹkan tó ń fà á tí ètò ààbò tó fi ń mẹ́ tó sì ti ń bàjẹ́ gan-an ní ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Plateau, ìpínlẹ̀ Benue àti ìpínlẹ̀ Borno tó jẹ́ pé lóòrèkóòrè òun làwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni wọ́n ń dojúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí àti àwọn jàǹdùkú. Ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ogun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún Ọ̀gágun Christopher Musa òun náà ló sọ eléyìí nígbà tí wọ́n ṣe ìpàdé ọ̀hún náà tán tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi èròǹgbà rẹ̀ hàn lórí ọ̀pọ̀lọpọ̀ bí nǹkan ò ṣe ṣẹnure lórílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ààbò tó sì ti ṣetán láti lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun láti lè jẹ́ kí àwọn nǹkan ọ̀hún náà kó ṣẹnure kí ètò ààbò kó sì fẹsẹ̀ múlẹ̀. Ìpè ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti ṣèlérí láti ṣe ìpèsè ọ̀pọ̀lọpọ̀ ohun tó pọ̀ láti lè fi ran àwọn ọmọ ogun láti lè fi ràn wọ́n lọ́wọ́ bí àwọn nǹkan ìjà ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ará, díẹ̀ lára àwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa rèé, ẹ bá wa pín ẹ jẹ́ ó délé lára